ṣe rí à ń wó sólẹ̀ à ń wá túdè à ń wá kinní kan alálàáfíà ni o tí èèyàn bá ní àlàáfíà wàhálà ò ní rántí pé ayé kan ṣe ọlọ́mọ fi àlàáfíà wa kó mọ́ di fíafíà lára wa o ṣe rí èèyàn máa ń pọn omi lẹ́dùn gbẹ ni kò sẹ́ni tó bọ́n bẹ́ẹ̀ o ọlọ́ọ̀ba nìkan lọ́ba lálàáfíà o àyàfi ẹni tó bá fún lálàáfíà o. Bismillahirrahmanirrahim. Dr. Praise and Beat. Àlàáfíà. Áńgẹ́lì mi ò ní sùn. Oríwo ya ògùn wa tán. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn olórí dábọ̀ sóhun mi lòjọ́ dìbò. Ewé ń jẹ́. Ewé. Alawalu, alakiru, asohiru, abatinu, Ọlọ́run ọba. Ìwọ ló pamọ́, ìwọ ló fara jáde. Aláràgbà yìí dàníyàn, ara tó wù ọ́ dáadáa ló dẹ̀rù dá. Èyí tó ní káwa máa fẹ́ wé dá. Ẹni èyí tí mo bára sọ ní òní nìyẹn bí a ṣe máa ń lo sìgá àti òróró sàndé láti lè fi mú ẹni tó bá mu sìgá láti lè mú kúrò nínú sìgá mímu sọ̀rọ̀ mi ti yé àwọn èèyàn máa ń béèrè lọ́wọ́ mi pé àbẹ̀wò oúnjẹ ẹ̀dàkùn kọ́ wa bí wọ́n ṣe máa ń yọ sìgá kù lójú èèyàn kí ṣe pé mi ò lè kọ́ yín mo ti ṣàlàyé kan rí online dáadáa bẹ́ẹ̀ tí mo kàn máa ń wo pé process yìí ti le jù níyàn bá pè mí pé ẹjọ́ o yàtọ̀ sẹ́yìn tó bá yẹ kó súnmọ́ mi dáadáa yàtọ̀ sẹ́yìn tó gbogbo mọ̀ mí rí o tá a súnmọ́ra wa o torí láyé ti léṣe ṣe rí most of àwọn material tá a máa fi ń gba sìgá igbó mímu lẹ́nu èèyàn ó ní pé irú ẹni tó mu igbó yẹn ìyàgbẹ́ díẹ̀ ó máa wà ń bẹ̀ ìyàgbẹ́ díẹ̀ ó máa wà ń bẹ̀ ọlọ́mọ jẹ́ ká dáràn ọlọ́mọ jẹ́ ká alákòóbá kí wọ́n sọ pé ókè o ẹnìkan fẹ́ ṣe kí ó yá gbogbo díẹ̀ wa la máa lò kán ní olúwẹ̀ fẹ́ fi ìgbé ọmọ ọlọ́mọ sí nǹkan mi ò fi bá kódà tán bá bẹ̀ mí mi ò fẹ́ dáwọ́lé tí n bá fẹ́ dáwọ́lé sẹ̀ máa pe ìyá ọmọ náà máa gbé tí ọmọ náà bá wà lọ́dọ̀ mi ìyá náà wà lọ́dọ̀ mi ó yẹ gbé kíní fọmọ kó yàgbé síbẹ̀ ìyá náà ni ó ṣe fúnra ẹ̀ ni ó lọ ó yá gbé fọmọ kó lọ máa lò kókó tó fi ṣe yá lọ fọ̀ dànù ọlọ́mọdé arógun agun alákòóbá wá di pé ẹnìkan ló fi ìgbé ọmọ ṣe kíní kan ni ó fẹ́ fi ṣàlàyé fẹsẹ̀ délé yìí tí a bá ti fẹ́ ṣe ẹja sàndé la máa lọ rà tó lóróró a máa ra sìgá tí ẹnìyẹn bá mu sọ̀rọ̀ mi ti yé a máa ra sìgá tí ẹnìyẹn bá mu so sìgá yìí ó ní a máa wá jù sínú òróró á ti kó ẹja bẹ̀ kúrò á jù sínú òróró sàndé yẹn á jẹ́ kó pẹ́ níbẹ̀ fún bíi 3 minutes after 3 minutes ẹ jẹ́ ká yó ẹ jẹ́ ká dry tó bá ti gbẹ ẹ jẹ́ ká tó jù sínú òróró yẹn padà bíi 3 minutes á tún yọ á tún jẹ́ kó gbẹ á sà kó gbẹ á ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kẹta lẹ́yìn ẹlẹ́kẹta jẹ́ ká fún ẹni tó mu sìgá yẹn kó mú tán pátápátá tó bá ti lè mú tán pẹ̀lú àṣẹ Ọlọ́run kò tún débi sìgá náà mọ́ lágbára Ọlọ́run yóò máa rìn lọ́kàn ní lágbára Ọlọ́run òwúrọ̀ ní ojú báyìí lọ kó tó bá lọ sẹ́mínà wa tá a fẹ́ ṣe ní February yìí a fẹ́ ṣe sẹ́mínà yìí ó wà very interesting a nídìí ẹ̀ ṣe rí ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ ṣe rí à ń wó sólẹ̀ à ń wá túdè à ń wá kinní kan alálàáfíà ni o tí èèyàn bá ní àlàáfíà wàhálà ò ní rántí pé ayé kan ṣe ọlọ́mọ fi àlàáfíà wa kó mọ́ di fíafíà lára wa o ṣé rí èèyàn máa ń pọn omi lẹ́dùn gbẹ ni kò sẹ́ni tó bọ́n bẹ́ẹ̀ o ọlọ́ọ̀ba nìkan lọ́ba lálàáfíà o àyàfi ẹni tó bá fún lálàáfíà o èèyàn máa ń fowó ra àlàáfíà ni o èèyàn máa ń ṣe kí ni Ọlọ́run fún wa lálàáfíà ni àá tún máa fowó ra ni ẹ wo ní òní ẹ wo Lipton yìí mo ṣe fúnra mi o òrè Lipton yìí èyí mo ṣe fúnra mi kí ni Lipton yìí ṣiṣẹ́ fún nǹkan tó máa ń ṣiṣẹ́ fún ni heart bad cholesterol tàbí cholesterol wà níbi heart olèyàn máa ń lo àràárọ̀ bí mo sì máa ń mu níyẹn o lóòótọ́ owó mo fi ṣe èèyàn máa fowó ra àlàáfíà ni ṣẹ́délé yìí bá ṣe ń treat stroke bá ṣe ń treat ulcer bá ṣe ń treat diabetes hypertension àwọn nǹkan bíi 5 bẹ́ẹ̀ ọ̀nà fẹ́ ṣàlàyé bẹ́ẹ̀ tẹ́ bá ti mọ̀ ó ti tàn.
Bismillahirrahmanirrahim. Dr. Praise on the beat. Àlàáfíà. Áńgẹ́lì mi ò ní sùn. Oríwo ya ogun wa tán. Lọ́la kó bá yà kún ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kún ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé ajẹ́. Ewé ń jẹ́. Àwọn lèmi dábọ̀ sóhun mi lòjọ́ dìgbọ́. Ewé ń jẹ́. Ewé. Alawalu, alakiru, asọhiru, abatinu, Ọlọ́run ọba. Ìwọ ló pamọ́, ìwọ ló fara jáde. Alárágbá yìí dániyàn, ara tó wù ọ́ dáadáa ló dẹ̀ ń dá. Èyí tó ní káwa máa fẹ́ wé dá ládẹ̀ fi dá. Ìwọ ṣàlò ní kọ́kọ́rọ́ gbogbo ẹ̀mí nìyẹn. Fásikúrò ni wọ́n síkúrò ni wọ́n nínú ìsìnkú. Láfi ń ṣe tiwa ewé jẹ́ òbẹ̀ èyí tó dá fún wa ládẹ̀ gbójúlé èyí tó ní ká ló ládẹ̀ ń lò ọba ńlá ń dákun máa jẹ́ ká ṣiṣẹ́ ọba tó rí gbogbo ẹ̀dá ta ò rí ìwọ lọ́ba tá ń gbàṣẹ lọ́dọ̀ rẹ̀ àbẹ̀ ọ́ gbóhùn wa. Torí lọ́la kó bá yà kún ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kún ọlọ́run ọba. Ewé ń jẹ́.